iṣẹ́ Ògo Ìlọrin tí mo wá jẹ́ fún wọn. Ògo Ìlọrin ní kí n jẹ́ kí dókítà ó mọ̀ wípé ní tí wọ́n sọ ohun kò sẹ́ni tí ò lè sọ tí ò lè ṣe àṣìṣe, kò sì sẹ́ni tí ò lè ṣe ọ̀rọ̀ sọ. Ó ti yé gbogbo àkíyèsí màsúm, àwọn ànábì Ọlọ́run nìkan lọ́lọ́run bùn nírú ẹ̀bùn bẹ́ẹ̀, kí wọ́n má sì wí, kí wọ́n má sì ṣe, kí wọ́n má sì rìn, àwọn lọ́lọ́run bùn bẹ́ẹ̀. Tá bá ti wá rẹ́dà kan tó sì sọ àbó sì ṣe, èyí tí fi ń dáa jù náà ni wípé kó ṣàtúnṣe ẹni tó sì sọ lé lórí, àbí kó ṣàtúnṣe ẹni tó sì ṣe lé lórí. Àwa náà sọ pé dandan Dr. Sharafuddeen Gbadebo wọ́n determine tí wọ́n wí, àmọ́ for the purpose of the future, fún fàání ọjọ́ iwájú, a fẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa wá lọ bẹ́ẹ̀ lọ gbére, kó wá di tí àwọn ẹlẹ́sìn míì tí wọ́n padà máa fi tako Islam. Ìlọrin nìkan kọ́, mùsùlùmí ayé lè jáde lónìí kó sọ wípé ní Nàìjíríà o, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìlú kan bẹ tá a rí protect tí nǹkan tẹ́bọ̀ òwò bẹ̀. So tó bá ti wá di pé mùsùlùmí gangan fúnra rẹ̀ ló wá sọ wípé ẹbọ ń bẹ ń bẹ, so tá a bá àwọn kan máa ń sọ wípé ẹbọ òwò bẹ̀, wọ́n lè máa mú ọ̀rọ̀ wọn yẹn wá gẹ́gẹ́ bí evidence lọ́jọ́ iwájú tí wọ́n á sọ fún wọn pé bẹ́ẹ̀ mùsùlùmí lẹ rí bìkan protect tẹ́bọ̀ òwò bẹ̀ ni, ṣé bára yín kan ló lẹ́bọ̀ òwò bẹ̀ yìí. So kí dókítà ó jáde, kí wọ́n bẹ gbogbo mùsùlùmí ayé, kí wọ́n bẹ àwọn ìlú Ìlọrin wípé ọ̀rọ̀ táwọn sọ àwọn ò mí ni ẹ̀, tó bá jẹ́ pé lóòótọ́ wọn ò mí ni ẹ̀. Àmọ́ tí wọn ò bá ṣe eléyìí tá a wí, a jẹ́ wípé dókítà fúnra ara wọn mí ni ẹ̀nu tọ̀. Ẹni tó bá wá mí nìkan ó ní evidence lórí ẹ̀nu, tá a bá wá ṣègbésẹ̀ lórí wọn, tá a gbé wọn lọlé ẹjọ́ tọ̀, ní tí wọ́n bá wá bá bọ̀ ńbẹ̀ tí wọ́n bá rí ńbẹ̀, so àwọn náà mọ̀ wípé ní táwọn mí ni àwọn gbọ́dọ̀ ní evidence lé lórí, wọ́n gbọ́dọ̀ ní evidence lé lórí. Àmọ́ tí wọn ò bá ní evidence lérí tí wọ́n sọ, irú ọ̀rọ̀ nìbáwọn tí wọ́n bá ní evidence lórí ẹ̀, kò bá dáa kí wọ́n ó tètè ṣàtúnṣe rẹ̀, torí pé Ògo Ìlọrin máa ṣègbésẹ̀ lórí wọn láìpẹ́ yìí. À ń ṣe eléyìí nítorí àwọn èèyàn tí wọ́n máa sọ wípé wàhálà àwọn Ògo Ìlọrin pọ̀, ṣé bóyá kí wọ́n sọ fún dókítà ni, kí wọ́n bá wọn sọ̀rọ̀, kí wọ́n jọ sọ láàrin ara wọn. Ìdínú tá a fi jáde, tí dókítà bá rà tún ṣe lórí ọ̀rọ̀, wallahi sumabillahil azim, kò ní síjà láàrin wa, kò sì sẹ́ni tí ó bá wa dá sí. A jẹ́ pé ọ̀rọ̀ ikhwanu so ti yé bá wọn, tí wọ́n bá ti wá dóńdó wípé àwọn mí ni ẹ̀, a jẹ́ pé àwọn náà mú wa gẹ́gẹ́ bí ikhwa àwọn, so ti yé, a jẹ́ wípé àwọn gẹ́gẹ́ fúnra ara wọn ní tí wọ́n fẹ́ gbà lérí ọ̀rọ̀ Ìlọrin nù. Ibi tá a ti mọ̀nù ìjẹ́ wọ́n mí ni ẹ̀ àbí wọn ò mí ni ẹ̀. Àwọn ìkẹ́dẹ̀ ń jáde lérí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé ní ṣé dókítà ló sọ ni, ṣé dókítà ló sọ ni. Tí ọ̀rọ̀ bá dé kóòtù, wọn ó mọ̀ wípé ilé ẹjọ́ mọ̀ sọ bóyá dókítà sọ̀rọ̀ àbí wọn sọ̀rọ̀, torí pé dókítà gẹ́gẹ́ fúnra ara wọn ní tí wọ́n rán wọn létí míì nínú ọ̀rọ̀. Ẹni kí wọ́n ka ọ̀sà mẹ́ta tí ń bẹ ńlọrin, ẹtún wá ní ó kú, ẹni tó bá sọ fún yẹn pé nǹkan kú, ẹni òun náà ó sọ̀rọ̀ náà ni. Àmọ́ nídìí eléyìí tẹ èmi kọ́ ní ilé ẹjọ́, Ògo Ìlọrin sì kọ́ ní ilé ẹjọ́, lábẹ́ àṣẹ pírẹsidẹ́ǹtì wa Alhaji wa Murtado Àdìó Bàbá Bariga. Wọ́n ní kí n sọ lórúkọ gbogbo tí ń jẹ́ Ìlọrin láti rí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin Sheikh Alim Sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. A fún dókítà ní táìmù díẹ̀ kí wọ́n fi ṣàtúnṣe lórí ọ̀rọ̀ ọ̀nà. Tí wọ́n bá ṣàtúnṣe lórí ẹ̀, èmi kọ́ ní jíṣẹ́ o, èmi kọ́ ní sọ̀rọ̀ o, ìlú Ìlọrin ní sọ̀rọ̀, Ìsìláàmù generally ní sọ̀rọ̀ wípé property àwọn nílùú Ìlọrin kí wọ́n sì máa tàpò sí aṣọ àlà wa. Ẹ dákun gbogbo ẹni tí ó bá wo fídíò mi yìí, tó bá jẹ́ pé alátúnṣe èèyàn ni Ọlọ́run sì bùn ọ́ ní làákàyè, tí wọ́n sì jẹ́ ni tí máa fẹ́ kí settlement ó wà lérí nǹkan, bá mi share fídíò yìí kó má di wípé wọ́n láwọn ò rí. Táwọn ò bá rí, ẹni tí ó fi hàn wọ́n ẹ jẹ́ ó rí pẹ̀lú share, ẹ jẹ́ ká share rẹ̀. Nídìí eléyìí, a máa fàsìkò yìí dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.